ṣáwọn ìjọba Tinubu yìí mọ ohun tí wọ́n ń ṣe ṣá. Ìjọba àwọn Tinubu tún kéde páwọn fowó kówó mítà. Ìyẹn ni pé gbogbo ẹni tí ó bá tún gba mítà báyìí dáràn. Àfi kí wọ́n wówó gọbọi tí ìjọba ṣẹ̀ṣẹ̀ lóun yóò máa ta mítà kan fẹ́ni tó bá fẹ́ tan náà jọba. Béèyàn ó bá gba mítà olójú kan báyìí, 1,161 náírà ni. Ìyẹn 81,000 náírà ni ó san. Béèyàn bá sì fẹ́ gba mítà olójú mẹ́ta, 1,143 náírà, 143,000 ní tọ̀hún gbọ́dọ̀ mú dání. Àwọn olóṣèlú wa tí wọ́n ń ṣèjọba máa jìnnà púpọ̀ sáráàlú ṣá. Pàápàá àwọn tí wọ́n ń lọ sábùjá lọ ṣèjọba lé wa lórí. Bí wọ́n bá ti dábùjá yìí, nítorí bílù náà ti rí, àtòhun tí wọ́n ti fowó aráàlú ṣe, àtàǹfààní láti máa rówó ná yàfùyàfù láàrin ara wọn ń bẹ̀. Púpọ̀ nù wọn kì í mọ ohun tójú àwọn mẹ̀kúnnù ìlú ń rí. Èyí ni wọ́n sì ṣe máa ń gbáwọn ètò bíi taláìláàánú jáde. Kí ló dé tó jẹ́ lásìkò tá a wà yìí, ìjọba àpapọ̀ fún rẹ̀ ló ń fowó láwọn ọjà tàráàlú ní lójú, tó jẹ́ gbogbo ohun tíjọba àpapọ̀ ń pèsè fáwọn èèyàn ló ń gbówó lé lórí. Táwọn náà sì mọ̀ pé gbogbo òṣòro ọ̀dà owó tó wà nílẹ̀ báyìí, àwọn làwọn kó bá gbogbo wa. Ó ṣòro kéèyàn tó gbàgbọ́ pé ìjọba Tinubu yìí mọ ohun tí wọ́n ń ṣe. Bí ìjọba àpapọ̀ bá ń ṣọjà kan tí wọ́n ń tà, tàbí tí wọ́n ń pèsè ohun èlò kan fáráàlú, tí wọ́n sì ń gbowó lórí ẹ̀, kò sóhun tó burú tí wọ́n bá gbowó lé nǹkan náà. Pàápàá bẹ́tò ọrọ̀ ajé balẹ̀ sí i, táwọn èlò táwọn náà ń lò láti fi ṣàwọn nǹkan wọ̀nyí sì wọ́n sí i. Ṣùgbọ́n ìjọba tó bá fẹ́ gbowó gorí ọjà kan, àfikún náà ti fowó kówó tó ń san fáwọn òṣìṣẹ́ ẹ̀, kó sì ti ṣètò táwọn aráàlú ò fi máa rówó ná. Ìjọba yọ owó ìrànwọ́ orí epo, àwọn aráàlú ò mọbi tí wọn yóò gbé gbà. Tí ìbá sì ṣe pé mọ́tò ìjọba, epo ìjọba, ilé ìjọba làwọn èèyàn yìí ń gbé lọ́fẹ̀ẹ́ ni, wọn ò bá rí ipójú títì pàápàá dá nítorí kò sẹ́ni tó lè repo full tank sí mọ́tò ẹ̀. Ìwọ̀nba epo tó ní mọ́tò kan bá rà, ó ń yọ nǹkan èlò ni. Nítorí owó ìrànlọ́wọ́ epo tí wọ́n yọ yìí, gbogbo ọjà pátá ló gbówó lórí. Kò sì sí ìdílé náà. Tá a bá ti yọwọ́ ìdílé àwọn olóṣèlú tó ń bàjọba ṣiṣẹ́, tí wọn ò mọ kinní náà lára. Bọ́rọ̀ bá wá rí báyìí, ìjọba tó bá mọ ohun tó ń ṣe, ọ̀nà láti dáwọn ìnira yìí kù ni ó máa wá. Kò sì sọ́nà tàráàlú fi lè mọ́ lára ju kí wọ́n kọ́kọ́ dówó ọjà tàbí iṣẹ́ tó bá ń tọ̀dọ̀ wọn jáde lọ. Bẹ́ẹ̀ ni pẹ̀lú, wọ́n gbọ́dọ̀ fowó kówó oṣù àwọn òṣìṣẹ́ tí wọ́n gbà ṣiṣẹ́, kápá wọn lè ká wàhálà tó bá ti di owó epo bẹntiróòlù náà yọ. Ìjọba Tinubu mọ̀ pé owó epo bẹntiróòlù tí wọ́n láwọn yọ yìí, kò sóhun tó lè tètè mú ṣòro náà lọ pátá ju kí wọ́n tún lè fọpo wa ṣe. Nígbà tó já wà lálẹ́po wa, tí ó sì sàárùn míì tó ń yọ wá lẹ́nu ju pé a kò lè fepo tá a fẹ́ lò fúnra wa lọ. Gbogbo eléyìí wà ńbẹ̀ tíjọba yìí ò ṣe o. Ọ̀nà kan ṣoṣo tí wọ́n sì gbà páwọn fi lè yanjú ọ̀rọ̀ ojú kí wọ́n túbọ̀ máa na aráàlú lára lọ. Kí ló dé tíjọba yìí tún fowó kówó mítà lásìkò yìí? Nítorí ìkíni. Bí wọ́n bá sì hùwà yìí táwọn aráàlú fẹ́ fẹ̀hónú hàn, àwọn DSS á jáde. Wọ́n á láwọn ti ráwọn kan tí wọ́n fẹ́ bàlú jẹ́, àwọn ti ráwọn kan tí wọ́n fẹ́ dojú ìjọba bolẹ̀. Ṣẹ́ni tí wọ́n bá nà, èèwọ̀ tún ni kó sunkún ni. Àbí ṣẹ́ni tí wọ́n bá gbóúnjẹ lẹ́nu ẹ̀, ẹni tí wọ́n bá ń fara ni. Ṣé èèwọ̀ ni kó sọ pára ń nòun ni? Ohun tó kù táwọn DSS ń ṣe rèé. Pẹ́ni tí wọ́n bá nà ò gbọ́dọ̀ sunkún, ẹni tára bá ní ò gbọ́dọ̀ wí kinní kan. Wọ́n fowó kówó iléèwé àwọn ọmọ Unilag, wọn ò fowó kówó oṣù àwọn bàbá wọn. Àwọn ọmọ náà jáde láti fẹ̀hónú hàn. Àwọn ọlọ́pàá kó tajútajú lọ síbẹ̀. Nítorí táwọn DSS kọ́kọ́ kéde páwọn kan fẹ́ dàlúrú, nígbẹ̀yìn irọ́ lọ̀rọ̀ páwọn kan fẹ́ dàlúrú já sí. Nítorí kò sáráàlú kan tí ò sì mọ bí tẹ́jọ́ àwọn olóṣèlú fẹ́ kọjá sí. Bí wọ́n sì ti ronú pẹ̀rú ìdájọ́ tí ó ti tribunà jáde náà lọ̀rọ̀ rí. Ìdájọ́ tí wọ́n ń retí náà ló jáde. Kí wá wọn fẹ́ dàlúrú sí o? Àwọn wo ló sì fẹ́ dàlúrú? Ṣùgbọ́n kára àwọn kinní yìí dáadáa o. Wèrè sún. Tí wèrè bá sún kò giri, yóò yíjú padà sẹ́ni tó ń lé ni o. Káwọn Tinubu má fààyè gbarú eléyìí kó ṣẹlẹ̀ ní Nàìjíríà o. Nítorí tọ́rọ̀ wọn bá sáwọn aráàlú, wọn ó yíjú padà sí wọn o. Ìnira ti wà fáráàlú. Ẹ má tún dákún nira wọn mọ́. Àbáwọn ìjọba Tinubu yìí ò mọ ohun tí wọ́n ń ṣe ni. Ó ṣojú mi kò rò nìyẹn o. Nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.